Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jeki Bibeli Soro, ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run mímọ́, a gbé yín ga torí pé ẹ̀yin ni alágbára. A júbà yín torí pé ẹ̀yin ni ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Ògo, ọlá, agbára àti ìyìn forúkọ yín títí láéláé. Ọlọ́run wa ìgbà gbogbo ògo, kí ẹ sì kọ́ wa ní ọ̀rọ̀ yín lónìí àti lọ́jọ́ gbogbo. Kí ẹ sì dárí ẹ̀ṣẹ̀ àti àìṣòdodo wa jì wá ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa fún ìfẹ́ rẹ̀ aláìlẹ́gbẹ́ àti oore rẹ̀ lórí wa, fún ìpamọ́, ìdásí, ìwàláyé àti ìwàláàyè. A fi ògo, ọlá, agbára àti ìyìn fún Ọlọ́run ẹlẹ́dàá wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ènìyàn wa nílé náà tí wọ́n ń wò wá, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àlàáfíà àti ìbùkún Ọlọ́run lórí ayé wọn. Kí Ọlọ́run kó gba gbogbo ògo lórúkọ Jésù. Àmín. Kókó ẹ̀kọ́ tí a mú wá fún wa ní wákàtí yìí ó dá lé lórí ẹ̀kọ́ Kristi nípa ìjọsìn. Ẹ̀kọ́ Kristi nípa ìjọsìn. Tá bá kíyèsí ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ, kókó ẹ̀kọ́ tá a kọ́ òun ni ẹ̀kọ́ Kristi. A dẹ̀ sọ fún wa pé ẹ̀kọ́ Kristi òun ni ẹ̀kọ́ tí a fi lé Kristi lọ́wọ́ láti fi fún ìran ènìyàn lọ́wọ́ lónìí, nítorí pé ẹ̀kọ́ Kristi ní sáà yìí òun ni ẹ̀kọ́ tí Ọlọ́run gbé kalẹ̀ fún ìgbàlà, fún ìdáǹdè àti fún míkúkú ẹ̀ṣẹ̀ wa kúrò gẹ́gẹ́ bí ènìyàn tí ń ṣàfẹ́rẹ́ Ọlọ́run ní ìgbà àti àkókò yìí. Lónìí a fẹ́ gbé kókó ẹ̀kọ́ kan yẹ̀wò. Kí ni ẹ̀kọ́ Kristi tàbí ẹ̀kọ́ Kristi nípa ìjọsìn? Àwọn olóyìnbó á sọ pé the doctrine of Christ about worship. Kí ni Jésù ń kọ́ wa nípa ìsìn, ìjọsìn sí Ọlọ́run ẹlẹ́dàá wa? Kó tó dípa sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ tí Jésù Kristi kọ́ wa, tí a bá wo Bíbélì wa dáradára, a kíyèsí pé oríṣiríṣi ìsìn mẹ́ta òun ló wà nínú Bíbélì. Oríṣi ìsìn mẹ́ta ló wà nínú Bíbélì. Ìsìn àkọ́kọ́ ó ní ìsìn àwọn bàbá. Ìsìn àwọn bàbá, èyí tí àwọn olóyìnbó ń pè ní patriarchal worship. Ìsìn àwọn bàbá. Ìsìn èkejì ó ní ìsìn tí a pè ní ìsìn àwọn Mósè. Ìsìn Mósè. Àwọn olóyìnbó sọ pé Mosaic worship. Ìkẹta ó ní ìsìn tí Kristi gbé kalẹ̀, Christian worship or Christ worship. Ìsìn tí Kristi gbé kalẹ̀. Ẹ jẹ́ ká máa wò wọ́n ní ẹyọ kọ̀ọ̀kan. Gẹ́gẹ́ bí a sọ pé oríṣi ìsìn mẹ́ta la rí nínú Bíbélì wa. A dẹ̀ sọ fún wa pé àwọn ìsìn yìí bí Ọlọ́run ti gbé kalẹ̀ nínú Bíbélì, ìkan ò dé bá ìkan. Bí ìkan ṣe ń parí ni ìmíràn tó tẹ̀lé ń bẹ̀rẹ̀. Ọlọ́run ò gbé àwọn ìsìn mẹ́tẹ̀ẹ̀ta tá a rí nínú Bíbélì yìí kó gbé kóra wọn lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ ká wo ìsìn àkọ́kọ́ tí ń ṣe ìsìn àwọn bàbá. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé ẹ̀kọ́ Kristi nípa ìjọsìn òun la fẹ́ gbé yẹ̀wò. Àwa fẹ́ wo Bíbélì, a fẹ́ ṣe àtúpalẹ̀ Bíbélì, a fẹ́ wo orú ìsìn tá a rí nínú Bíbélì kí a sì ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́
gẹ́gẹ́ bí ohun tí bíbélì gbé kalẹ̀. Àwa sọ pé a ní onírú ìsìn mẹ́ta nínú bíbélì. A ní ìsìn àwọn bàbá tí àwọn olóyìnbó ń pè ní patriarchal worship. Báwo ni ìsìn àwọn bàbá ṣe rí? A rí kà pé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tí a dá ènìyàn táwọn ènìyàn ń pọ̀ sí tí wọ́n sì ń gbilẹ̀ sí ní orí ilẹ̀, a rí pé Ọlọ́run á máa bá àwọn bàbá lò. Ọlọ́run á máa kọ sí àwọn bàbá tó bá yàn fẹ́, fún bí àpẹẹrẹ bí Noah, fún bí àpẹẹrẹ bí Enoku, àwọn àpẹẹrẹ Abrahamu, Isaki, Jacobu àti àwọn ọmọ Israẹli nígbà tí wọ́n lọ sí Egypt. Irú ìsìn, báwo ni irú ìsìn ṣe rí? Irú ìsìn Ọlọ́run á máa béèrè pé kí wọ́n máa rú àwọn ẹbọ, kán sì máa gbàdúrà. Ọlọ́run sì ń pàṣẹ fún àwọn bàbá ní ọ̀nà rẹ̀ nípa nǹkan wọ̀nyí. A ti sọ pé a rí àwọn àpẹẹrẹ bíi ti Káínì àti Ébẹ́lì nígbà tí Ọlọ́run sọ fún Kéínì àti Ébẹ́lì pé kí wọ́n rúbọ sí Ọlọ́run. A rí pé Ọlọ́run bá àwọn bàbá lò. Ìsìn àkọ́kọ́ tá a rí nínú Bíbélì ó ní ìsìn àwọn bàbá. A rí àpẹẹrẹ ti Káínì àti Ábẹ́lì ní ìwé Genesis orí 9. A dẹ̀ rí àpẹẹrẹ ti Noah ní ìwé Genesis orí 9 ẹsẹ̀ 20. A rí àpẹẹrẹ ti Ábúráhámù náà nígbà tí Ọlọ́run pè Ábúráhámù pé kí Ábúráhámù ó fi ìdílé rẹ̀ sílẹ̀, kó fi ìlú rẹ̀ sílẹ̀, kó sì lọ sí orílẹ̀-èdè kan tóun yóò fi hàn án ní ìwé Genesis orí 13 ẹsẹ̀ 4 àti Genesis orí 14. Ìpè yẹn bẹ̀rẹ̀ láti orí 12. Ìsìn mímọ́ sí Ọlọ́run bẹ̀rẹ̀ láti orí 13 àti orí 14. Ní irú ìsìn àwọn bàbá, a rí pé a ní olú àlùfáà, a ní ìfihàn kan tí a kọ sílẹ̀. Àwọn olóyìnbó sọ pé no written revelation. A ò sì ní ibì kan pàtó èyí tí a lè pè ní ibi tí wọ́n ti ń jọ́sìn. A rí pé ìsìn yìí ó bẹ̀rẹ̀ látorí Ádámù, ó sì dópin kó tó di pé Mósè gba òfin fún orílẹ̀-èdè Ísírẹ́lì. Ìsìn àwọn bàbá ní ìsìn àkọ́kọ́ tí a kọ́kọ́ rí nínú Bíbélì. Ìsìn kejì tá a rí nínú Bíbélì ó ní ìsìn Mósè. Báwo ló ṣe jẹ́ ìsìn Mósè? A rí pé ó jẹ́ ìsìn Mósè nígbà tí Ọlọ́run pè Mósè láti dúró gẹ́gẹ́ bí olùdarí tí yóò gba àwọn Ísírẹ́lì là kúrò ní oko ẹrú ní Íjíbítì. Nígbà yìí ni Ọlọ́run gbà wọ́n là tó sì mú wọn kúrò ní Íjíbítì pẹ̀lú ọwọ́ agbára ńlá. Nígbà tó mú wọn kúrò ní Íjíbítì, a rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe ní ìgbé ayé àwọn ọmọ Ísírẹ́lì. Ó mú wọn kọjá láàrin òkun pupa, wọ́n dé inú aginjù. Níbẹ̀ ni Ọlọ́run ti fún Mósè ní òfin ìsìn, ó fún Mósè ní òfin ìlànà, ó fún Mósè ní òfin gbogbo tó ní nǹkan ṣe pẹ̀lú ìdarí àti ìtọ́ni Ísírẹ́lì. Níbẹ̀ láti rí òfin Mósè. Nínú rẹ̀ la tún ti rí pé Ọlọ́run nínú àánú rẹ̀ ó fún wọn ní ìwé 5 èyí tí a mọ̀ sí ìwé Genesis, Exodus, Lẹ́fẹ́tíkù, Númérì àti Deuteronomy. Ó sì tún fún wọn ní ìwé òfin 10. Ó fún wọn ní òfin 10 èyí tí yóò máa darí wọn. Nínú òfin 10 yìí ó sì fi ọjọ́ kan tí ń ṣe ọjọ́ tí wọ́n máa sinmi, tí wọ́n sì fi ìsinmi yìí tí wọ́n máa fi jọ́sìn sí Ọlọ́run ẹlẹ́dàá wọn, tí ń ṣe ọjọ́ ìkeje. A lè rí eléyìí nínú ìwé Deuteronomy orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1 sí 6. A rí pé òfin yìí tí a fún àwọn Ísírẹ́lì, òun ló ya Ísírẹ́lì nípa láàárín wọn sí àwọn ẹlòmíràn, orílẹ̀-èdè mìíràn. Ọlọ́run nìkan ló mọ Ísírẹ́lì nìkan, kò mọ orílẹ̀-èdè mìíràn. Kí nìdí tí ó fi mọ orílẹ̀-èdè mìíràn? Ísírẹ́lì nìkan ló fún lófin, kò fún orílẹ̀-èdè mìíràn lófin. Eléyìí ó gbọ́dọ̀ yé wa.
irú ìsìn yìí tí à ń pè ìsìn yìí a pè ìsìn ní ìsìn Mósè, nítorí pé Ọlọ́run ló fún Mósè ní òfin kó fún àwọn ọmọ Ísírẹ́lì. Nínú òfin yìí la rí onírúurú òfin ìsìn wà, òfin ìrúbọ wà, àti òfin ìbádọ́rẹ̀ẹ́ wà, òfin ìgbéyàwó wà, àti òfin ohun gbogbo tó ní pẹ̀lú ìdarí àti ìtọ́ni Ọlọ́run ó là fún Ísírẹ́lì nípa ọwọ́ Mósè. A sì wá sọ fún wa pé ìsìn yìí dópin nígbà tí a kan Jésù Kristi mọ́gi àgbélébùú. A ti sọ̀rọ̀ nípa ìsìn àkọ́kọ́ tí ń ṣe ìsìn àwọn bàbá. A dẹ̀ tún sọ nípa ìsìn kejì tí ń ṣe ìsìn Mósè. Ọlọ́run pè Mósè, ó fún lófin kí ó fún Ísírẹ́lì tí a darí wọn nínú ohun gbogbo tí ń ṣe àti ìsìn bákan náà. A wá sọ pé ìsìn yìí dópin nígbà tí a kan Jésù Kristi mọ́ igi àgbélébùú. Kí ni Bíbélì sọ nípa ọ̀rọ̀ yìí? Torí pé a nílò láti ka Bíbélì ká mọ ìgbà tí Ọlọ́run fi òpin sí ìsìn àwọn Mósè. Ìwé Kólósè orí kejì. Kólósè orí kejì, kí ni Bíbélì kọ́ wa? Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 16. Kólósè orí kejì, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 16, ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 16, kí ni Bíbélì wí? Ẹgbọ́n tí Bíbélì wí. Ó ní ó sì ti pa ìwé májẹ̀mú nì rẹ́ tí ó lòdì sí wa, tí a kọ nínú òfin, èyí tí ó lòdì sí wa. Ó sì ti mú kúrò lójú ọ̀nà, ó sì kàn án mọ́ àgbélébùú, ẹsẹ̀ 15. Ó sì ti já àwọn agbára, ó ti já ìjọba àti agbára kúrò ní ara rẹ̀. Ó sì ti dójú tì wọ́n ní gbangba. Ó ya ayọ̀ ìṣẹ́gun lórí wọn nínú rẹ̀. Ẹ wo ẹsẹ̀ 16. Nítorí náà, ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni máa ṣe ìdájọ́ yín ní ti jíjẹ, tàbí ní ti mímu, tàbí ní ti ọjọ́ àsè, tàbí oṣù titun, tàbí ọjọ́ ìsinmi. Ẹsẹ̀ 17. Àwọn tí ń ṣe òjìji àwọn tí ń bọ̀, ṣùgbọ́n Kristi ni ara. Níbi ìyá fi ẹsẹ̀ wa múlẹ̀ pé nígbà tá a kan Jésù Kristi mọ́gi àgbélébùú, gbogbo agbára, gbogbo ipá àti ìjọba tó wà nínú ìwé òfin, a sọ pé a kàn mọ́ àgbélébùú, kò ní agbára. Ìsìn náà kò ní agbára lórí ẹnikẹ́ni mọ́. Bó lè jẹ́ pé àwọn èèyàn sì ń ṣe ìsìn yẹn lónìí, ṣùgbọ́n ìfihàn tí Bíbélì fi hàn wá ni pé ìsìn yẹn Ọlọ́run ti fi òpin sí. Ọlọ́run ti fi òpin sí ìsìn àwọn Mósè. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, ohun tí mò ń sọ ni pé ìsìn mẹ́ta la rí nínú Bíbélì. Ìsìn àkọ́kọ́ ni ìsìn àwọn bàbá, àwọn olóyìnbó ní patriarchal religion. Ìsìn èkejì ó ní ìsìn tí Ọlọ́run gbé fún Mósè kó fún àwọn ọmọ Ísírẹ́lì tí a ń pè ní Mosaic religion or Mosaic worship. A dẹ̀ sọ pé ó dópin nígbà tá a kan Kristi mọ́ àgbélébùú, tí agbára ti ń bẹ nínú iṣẹ́ ìsìn náà tí kò lágbára lórí ẹnikẹ́ni mọ́. Báwo la ṣe mọ̀ bẹ́ẹ̀? Nígbà tí a kan Jésù Kristi mọ́gi àgbélébùú, a sọ fún wa pé ìkélé tẹ́ḿpìlì, ìkélé tí a fi sínú tẹ́ḿpìlì, ó fàya sí méjì, tó fi jẹ́ pé ohun tó wà nínú ibi mímọ́ jùlọ tí ẹnikẹ́ni kò lè rí ní ìgbà tí òfin náà ń bẹ láàyè, gbogbo èèyàn wá bẹ̀rẹ̀ sí ń rí. Ìtí Ọlọ́run fi já agbára ìjọba kúrò lára òfin náà, tá a sọ fún wa pé ó dójú tì wọ́n ní gbangba yìí. Ẹ ká wá lọ sí ìsìn kẹta. Má ṣe jẹ́ ká gbàgbé, à ń sọ pé ẹ̀kọ́ Kristi nípa ìjọsìn òun la fẹ́ gbé yẹ̀wò lónìí. Ẹ̀kọ́ Kristi nípa ìjọsìn. A sì ti wo onírúurú ìjọsìn oríṣi méjì tá a rí nínú májẹ̀mú láéláé. Kí ni Jésù Kristi Olúwa wa kọ́ wa nípa ìjọsìn èyí tí ó gbé kalẹ̀ tó kọ́ wa? Ohun àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kíyèsí ni pé nínú ìsìn Kristi lónìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ní ìpèníjà
láti mọ ìyàtọ̀ láàrin ìsìn májẹ̀mú láéláé àti ìsìn májẹ̀mú tuntun. Ẹ̀yin ènìyàn wa nílé, kò jọra wọn, kì í ṣe kankan náà. Ìsìn májẹ̀mú láéláé tí a ti pàṣẹ Mósè fún àwọn Ísírẹ́lì, tí Ọlọ́run fún Mósè fún àwọn Ísírẹ́lì, ó yàtọ̀ sí ìsìn tá a rí nínú májẹ̀mú tuntun èyí tí Kristi fi lọ́lẹ̀ nípa oore ọ̀fẹ́ àti agbára rẹ̀. Ó yàtọ̀. Kí ni ìsìn náà tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀? Nígbà tá a kíyèsí ẹ̀kọ́ tí Jésù Kristi Olúwa wa kọ́ wa, kó tó di pé a wo ọ̀rọ̀ ẹ̀kọ́ tí Jésù Kristi Olúwa wa kọ́ wa nípa ìjọsìn, a rí àwọn ẹsẹ̀ Bíbélì tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi nìkan la gbọ́dọ̀ tẹ́tí sí lónìí nípa ohun gbogbo, nípa àṣẹ, nípa ìlànà àti ohun gbogbo tó nìkan ṣe pẹ̀lú ìjọsìn. Jésù la gbọ́dọ̀ tẹ̀lé ìlànà rẹ̀, a kò gbọ́dọ̀ tẹ̀lé ìlànà àti òfin Mósè nípa ìjọsìn mọ́. Ẹ wo àwọn ẹsẹ̀ Bíbélì tó sọ bẹ́ẹ̀ fún wa. Ẹ wo ìwé Hébérù orí ìkíní, nígbà tá a kíyèsí ẹsẹ̀ kìíní sí ìkẹta, kí ni Bíbélì wí? Ìwé Hébérù orí ìkíní, nígbà tá a kíyèsí ẹsẹ̀ ìkíní sí ìkẹta, kí lọ Ọlọ́run wí? Ẹ gbọ́ o. Ó ní Ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti onírúurú ọ̀nà, ó ti pa àwọn wòlíì bá àwọn bàbá sọ̀rọ̀ ní ìgbàanì. Ẹsẹ̀ kejì. Ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí, ó ti pàṣẹ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀, ẹni tí ó fi ṣe àjogún ohun gbogbo, nípa ẹni tí ó dá àwọn ayé pẹ̀lú. Ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run. Ní ìkẹyìn ọjọ́, ó ń bá wa sọ̀rọ̀ nípasẹ̀ ọmọ rẹ̀ tí ń ṣe Jésù Kristi. Jésù Kristi ló ń bá wa sọ̀rọ̀ lónìí nípa ohun gbogbo tá a gbọ́dọ̀ mọ̀ nípa ìjọsìn. Ẹ̀kọ́ tí Jésù Kristi bá kọ́ wa nípa ìjọsìn, òun la gbọ́dọ̀ ṣe kí ni? La gbọ́dọ̀ tẹ̀lé gẹ́gẹ́ bí ènìyàn tó fẹ́ láti sin Ọlọ́run. Ẹ tún wo ẹsẹ̀ Bíbélì mìíràn. Ìwé Mátíù orí kejìdínlọ́gbọ̀n 28, nígbà tá a kíyèsí ẹsẹ̀ kejìdínlógún sí ogún 18 to 20. A rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé Jésù sì wá sọ fún wọn pé gbogbo agbára lọ́run àti láyé láti fi fún mi. A rí kà ní ìwé Mátíù orí kejìdínlọ́gbọ̀n 28 ẹsẹ̀ kejìdínlógún. A rí kà níbẹ̀. Ó wá pàṣẹ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé kí wọ́n lọ sí gbogbo ayé, kí wọ́n sì máa wàásù rere fún gbogbo ẹ̀dá, kí wọ́n máa baptisi wọn ní orúkọ ti Baba, ní orúkọ ti Ọmọ, ní orúkọ ti Ẹ̀mí Mímọ́. Ẹ wo ẹsẹ̀ ogún, ó ní kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, àní ohun gbogbo tí mo pa láṣẹ fún yín. Èmi yóò wà pẹ̀lú yín títí òpin ayé. Àmín. Ìyẹn túmọ̀ sí pé àṣẹ tí Jésù Kristi Olúwa wa fi lọ́lẹ̀ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ àtàwọn àpọ́sítélì rẹ̀ ni pé àṣẹ tó ń fi lọ́lẹ̀ nínú ohun gbogbo, òun ni kí wọ́n ṣe kí ni? Kí wọ́n máa tẹ̀lé. Ìyẹn bẹ́ẹ̀. Ẹ ká tún wo àwọn ẹsẹ̀ Bíbélì mìíràn. Ìwé Mátíù orí kẹtàdínlógún 17, nígbà tá a kíyèsí ẹsẹ̀ kìíní sí ìkarùn-ún, a rí ibi tí Jésù Kristi ti lọ sórí òkè láti lọ gbàdúrà. Mósè yọ sí, ó paradà. Elijah yọ sí, wọ́n paradà. Jésù náà paradà. Ohun tí wọ́n ń sọ ní ìwé Mátíù orí kẹtàdínlógún wọn ò sọ fún wa. Ṣùgbọ́n ó mú àwọn ọmọlẹ́yìn rẹ̀, ó mú Jòhánù, ó mú Jákọ́bù, ó sì mú Pétérù dání, àwọn mẹ́ta tó mú lọ sí orí òkè nìyí. Nígbà tí wọ́n paradà tán, tí Kristi di ènìyàn, tó tí ara rẹ̀ di tènìyàn tán, Pétérù dá ó ní ó dára fún ọ láti kọ́ àgọ́ mẹ́ta sí yìí, ọ̀kan fún ọ, ọ̀kan fún Mósè, ọ̀kan fún Èlíjà. Ohùn kan ti ọ̀run wá, ó sọ pé èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi, ẹ máa gbọ́ tirẹ̀. Ìyẹn túmọ̀ sí pé nínú ìlànà tá a wà lónìí tí ń ṣe ìlànà Kristi, tí ń ṣe ìgbà Kristi la gbọ́dọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu nípa ìjọsìn, nípa ìsìn èyí tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa. Ọlọ́run béèrè ìsìn lọ́wọ́ wa nípa tani o? Nípa Jésù Kristi Olúwa wa. Béèrè ni pé kí ni Jésù Kristi Olúwa wa kọ́ wa nípa ìjọsìn? Ẹ jẹ́ ká wo Bíbélì. Ẹ ká wo ìwé Jòhánù orí ìkẹrin. Ìwé Jòhánù orí ìkẹrin, ká gbọ́ ohun tí Jésù Kristi kọ́ wa nípa ìjọsìn. Ẹ ká wò ó láti ẹsẹ̀ 19.
Jòhánù orí kẹrin ká wò láti 19 ká gbọ́n tí Olúwa wí. Ó ní obìnrin náà sì wí fún pé ọ̀gbẹ́ni, mo wòye pé wòlíì ni ìwọ ń ṣe. Àwọn bàbá sìn lórí òkè yìí, ẹ̀yin sì wí pé Jerusalem ni ibi tí ó yẹ tí a bá máa sìn. Jésù wí fún pé gbà mí gbọ́ obìnrin yìí, wákàtí náà ń bọ̀ nígbà tí kì yóò ṣe lórí òkè yìí tàbí Jerusalem ni ẹ̀yin ó máa sin bàbá. Ẹwọ ẹsẹ̀ 22. Ẹ̀yin ń sin ohun tí ẹ̀yin kò mọ̀, àwa ń sin ohun tí àwa mọ̀, nítorí ìgbàlà ti ọ̀dọ̀ àwọn Júù wá. Ẹwọ ẹsẹ̀ 23. Ṣùgbọ́n wákàtí ń bọ̀, ó sì dé tán nísinsìnyí, nígbà tí àwọn olùsìtòótọ́ yóò máa sin bàbá ní ẹ̀mí àti ní òtítọ́, nítorí irú wọn ni bàbá ń wá kí wọ́n máa sìn. Ẹwọ ẹsẹ̀ 24. Ẹ̀mí ni Olúwa, àwọn ẹni tí ń sìn kò lè ṣaláìsìn ní ẹ̀mí àti ní òtítọ́. Jésù Kristi ó kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ìjọsìn èyí tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa lónìí nípasẹ̀ Jésù, nítorí pé ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 2 ó ní kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Òun la gbọ́dọ̀ tẹ̀lé nípa ìjọsìn lónìí. Kí ni ẹ̀kọ́ tí Kristi kọ́ wa nípa ìjọsìn? Ẹsẹ̀ Bíbélì fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi kọ́ wa pé ìsìn tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa ní ìgbà rẹ̀, ní ìgbà tí Kristi, òun ni ìsìn tó ní nǹkan ṣe pẹ̀lú ìsìn òtítọ́ àti nínú ẹ̀mí. Ìsìn tí Ọlọ́run béèrè, ẹ̀kọ́ tí Jésù Kristi kọ́ wa nìyí nípa ìjọsìn. Ẹ ká wá ṣe àtúpalẹ̀ ẹsẹ̀ Bíbélì yìí. Ọ̀rọ̀ tí a ń pè ní ìjọsìn ó farahàn ní ẹ̀ẹ̀kan. Ọ̀rọ̀ tá à ń pè ní ìjọsìn ó farahàn ní ẹ̀ẹ̀kan. Àwọn olóyìnbó sọ pé worshipped. Ó farahàn ní ẹ̀ẹ̀kan nínú ìwé Jòhánù orí 4 láti ẹsẹ̀ 19 sí 19-24 farahàn ní ẹ̀ẹ̀kan. Ọ̀rọ̀ tá à ń pè ní ìsìn worship ó farahàn ní ẹ̀ẹ̀mẹjọ nínú àwọn ẹsẹ̀ Bíbélì tí a kà yìí. Èyí túmọ̀ sí pé Jésù Kristi ń sọ̀rọ̀ nípa ìjọsìn. Ọ̀rọ̀ tá à ń pè ní olùsìn tòótọ́, true worshippers, ó farahàn lẹ́ẹ̀kan. Èdè tí a lò pé ìsìn ní ẹ̀mí àti ní òtítọ́ ó farahàn ní ẹ̀ẹ̀kan, ó farahàn lẹ́ẹ̀mejì. Kí a sìn lẹ́mí àti lótìtọ́ farahàn ní ẹ̀ẹ̀mejì. Ohun tá a rí dìmú nínú ẹsẹ̀ Bíbélì yẹn ni pé a rí kókó ọ̀rọ̀ mẹ́ta tá a rí dìmú nínú ẹsẹ̀ Bíbélì tí a kà tán yìí. Ìwé Jòhánù orí 4 láti ẹsẹ̀ 19 sí 24 a rí kókó ohun mẹ́rin dìmú. Ohun àkọ́kọ́ ni ìsìn. Jésù Kristi ń sọ̀rọ̀ nípa ìsìn. Ohun èkejì ni olùsìn tòótọ́. Ohun ẹ̀kẹta ni ní ẹ̀mí àti ní òtítọ́. Ohun mẹ́ta tí Jésù Kristi sọ nípa rẹ̀ ní. Kí ló fà á? Ẹ bá wo ìtàn yẹn. A rí pé obìnrin Samaria ó wá bá Jésù Kristi lọ bá níbi tí ó ti ń pọn omi. Ó sì rò pé jọ̀ọ́ fún mi ní omi mu. Obìnrin yìí wò ó pé kò yẹ kí Júù ò ní nǹkan ṣe pẹ̀lú àwọn ará Samaria. Òun lobìnrin yẹn sọ pé àwọn bàbá wa ń jọ́sìn lórí òkè Gẹ́rísímù. Ẹ̀yin Júù sì sọ pé ibẹ̀ kọ́ ló yẹ kí a ti máa jọ́sìn. Ẹ̀kọ́ ìsìn nípa bí àwọn Júù Ísírẹ́lì bó ṣe pínyà, ẹ̀kọ́ ọjọ́ mìíràn ni. Ṣùgbọ́n Jésù Kristi wá ń sọ pé ẹ̀kọ́ ìsìn tóun mú wá nísinsìnyí, ìsìn náà kì í ṣe ìsìn orí òkè mọ́. Kò sí ẹnikẹ́ni tí yóò sìn lórí òkè mọ́. Níbikíbi tí a bá ti ń jọ́sìn, ìsìn wa tí ó ṣe ìtẹ́wọ́gbà, tí ó jẹ́ ìsìn tòótọ́, gbọ́dọ̀ jẹ́ ìsìn tó wà nínú ẹ̀mí àti ní òtítọ́. A ó ṣe àtúpalẹ̀ àlàyé tí Kristi ṣe. So dáa sọ ní pé ohun mẹ́ta ló jẹyọ nínú ẹsẹ̀ Bíbélì èyí tí Jésù Kristi kọ́ wa nípa ìsìn. Ó sọ̀rọ̀ nípa ìsìn worship. Èkejì,
ó sọ̀rọ̀ nípa olùsìn tòótọ́, the true worshippers. Ó sì sọ̀rọ̀ nípa ìsìn yẹn gbọ́dọ̀ jẹ́ ìsìn ní ẹ̀mí àti ní òtítọ́. Àti rí ẹ̀kọ́ tí Jésù Kristi Olúwa wa kọ́ wa nípa ìsìn ìjọsìn ní májẹ̀mú titun. Jésù ni a gbọ́dọ̀ tẹ̀lé nínú ìlànà ẹ̀kọ́ tó ti kọ́ wa, nítorí pé ẹ̀kọ́ Jésù Kristi l'Ọlọ́run fẹ́ ká dó nínú rẹ̀ kí a lè ní ìyè tí kò ní pẹ̀kun. Nígbà tá à ń tẹ̀síwájú sí, kí ìsìn wa kó tó lè ṣètẹ́wọ́gbà sí Ọlọ́run ẹlẹ́dàá wa, ó gbọ́dọ̀ jẹ́ ìsìn èyí tí à ń ṣe ní ẹ̀mí àti ní òtítọ́. Kí ni ìtumọ̀ tá à ń pè ní ẹ̀mí àti ní òtítọ́? Ẹ̀mí ó ní nǹkan ṣe pẹ̀lú pé gbogbo ọkàn wa, gbogbo àyà wa, gbogbo ẹ̀mí wa, ohun gbogbo tá à ń ṣe ó gbọ́dọ̀ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run tààrà, nítorí pé ẹ̀mí ni Ọlọ́run. A gbọ́dọ̀ ní ilé èrò tó dára. Àwọn olóyìnbó á sọ pé we must have right attitude, ìwà tó dára nípa ìsìn wa sí Ọlọ́run. Ọkàn wa gbọ́dọ̀ ṣípayá sí Ọlọ́run ẹlẹ́dàá wa nínú ìsìn tẹ̀mí, kì í ṣe tara. Ìsìn tẹ̀mí yìí, gbogbo ọkàn wa, gbogbo àyà wa ó gbọ́dọ̀ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa ní ìgbà tá a bá fẹ́ jọ́sìn sí Ọlọ́run nípasẹ̀ Jésù àti ìsìn tó gbé kalẹ̀. Nípa tẹ̀mí nìyẹn. Nípa ti òtítọ́ ńkọ́? Ìsìn gbọ́dọ̀ jọ́sìn gẹ́gẹ́ bí àgbékalẹ̀ òtítọ́ tá a rí nínú Bíbélì tí a sì rí lọ́wọ́ àwọn àpọ́stélì. Eléyìí gbọ́dọ̀ yé wa. Kristi béèrè ìsìn nípa ẹ̀mí àti ní òtítọ́. Òtítọ́ ni gbogbo àgbékalẹ̀ tí a gbé kalẹ̀ nípa ẹ̀sìn tá a rí nínú Bíbélì. Òtítọ́ ni a sì gbọ́dọ̀ jọ́sìn bẹ́ẹ̀. A kò gbọ́dọ̀ fi kún, bẹ́ẹ̀ ni a kò gbọ́dọ̀ yọ kúrò nínú ìlànà ìjọsìn èyí tí Jésù Kristi Olúwa wa ti gbé kalẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ó gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ìmọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀kọ́ tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀ nípa ìjọsìn, tó gbé kalẹ̀ nípa àwọn àpọ́sítélì, tí a sì rí àgbékalẹ̀ àwọn àpọ́sítélì nínú májẹ̀mú titun. A kò gbọ́dọ̀ tẹ̀lé ẹlòmíràn. Eléyìí gbọ́dọ̀ yé wa. Lónìí a ó gbìyànjú láti ṣàlàyé ẹyọ kan nínú ìsìn náà. Tó bá tún di ọjọ́ mìíràn tá a ó fi rí pàdé, a ó gbé àlàyé tó kù kalẹ̀ nípa èyí tó kù. Kí ni tẹ́ bá wo Bíbélì nígbà tí ìjọ májẹ̀mú titun bẹ̀rẹ̀? Nípa àkọsílẹ̀ Bíbélì, a rí kà pé ẹ̀mí mọ́ bà lé àwọn àpọ́sítélì ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì. Nígbà tí ẹ̀mí mọ́ bà lé àwọn àpọ́sítélì ọjọ́ Pẹ́ńtíkọ́sì, wọ́n sì fi onírúurú èdè sọ̀rọ̀, tó fi jẹ́ pé Pétérù dìde ní ìṣe àpọ́sítélì orí 2 ẹsẹ̀ 14, ó bẹ̀rẹ̀ sí ń wàásù Jésù Kristi náà tí a kàn mọ́gi àgbélébùú. Nígbà tá a dé ẹsẹ̀ 36, 36, ó wá sọ fún àwọn ọmọ Júù pé jẹ́ kí gbogbo Ísírẹ́lì mọ̀ dájú pé Jésù náà tẹ́yìn kàn mọ́ àgbélébùú àti fi jẹ Olúwa àti Kristi. Bíbélì sọ fún wa pé àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀, a baptisi wọn, a sì ka ìwọ̀n 15,000 ọkàn kún wọn, 3,000 soul. Ìwọ̀n 15,000 ọkàn àwọn ló gbàgbọ́. Nígbà tí wọ́n gbàgbọ́ tán, wọ́n ti da ẹni tó ń tẹ̀lé Kristi. Bí a ṣe rí pé ìsìn bẹ̀rẹ̀ nìyí. Act 42, bẹ́ẹ̀ni ni wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àwọn àpọ́stélì, ní ìdàpọ̀, ní bíbu àkàrà àti nínú àdúrà. Tí wọ́n ń tẹ̀síwájú nínú rẹ̀ ní bí ìsìn tá a rí nínú májẹ̀mú titun bó ti lọ nìyí. Nígbà tá a wá kíyèsí 47, ó ní wọ́n yin Olúwa, wọ́n sì ń lójú lọ́dọ̀ ènìyàn gbogbo. Olúwa sì yàn kún ìjọ lójoojúmọ́ àwọn ẹni tí a ń gbàlà. Tá bá wo Ìṣe Àpọ́sítélì orí 2, verse 42, a ka ohun mẹ́rin tí wọ́n ń ṣe nínú ìsìn wọn ní gẹ́gẹ́ bí Kírísítẹ́nì. Wọ́n ń tẹ̀síwájú ní ẹ̀kọ́ àwọn àpọ́sítélì tí wọ́n ń ṣe nìyí. Wọ́n ń tẹ̀síwájú nínú ìdàpọ̀, wọ́n ń tẹ̀síwájú nínú bíbu àkàrà, wọ́n sì tẹ̀síwájú nínú àdúrà. Nígbà tá wo 47 Ìṣe Àpọ́sítélì orí 2,
a ní wọ́n yin Ọlọ́run, wọ́n ń kọrin ìyìn sí Ọlọ́run, wọ́n sì lójú lọ́dọ̀ ènìyàn gbogbo. Olúwa sì yàn kún ìjọ lójoojúmọ́ àwọn ẹni tí à ń gbàlà. Bí a ti rí ìsìn májẹ̀mú titun nìyí, ìsìn ti yàtọ̀ sí ń ta rí lábẹ́ májẹ̀mú láéláé. Ẹ ká wá wo ẹyọ kan níbẹ̀. Ó ní ìbùkàrà. Tẹ́ bá padà sí Ìṣe Àpọ́sítélì orí kejì ẹsẹ̀ 42 42, ó ní wọ́n ń tẹ̀síwájú ní ẹ̀kọ́ àwọn àpọ́sítélì ní ìdàpọ̀ àti bíbu àkàrà, ohun tí wọ́n ń ṣe nínú ìsìn. Ẹ ká kọ́kọ́ mú ọ̀kan pàtàkì tí wọ́n ṣe nínú ìsìn, ó ní pé wọ́n ń ṣe ìbùkàrà. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ìgbà wo ni wọ́n ń ṣe? Báwo ni wọ́n ṣe ń ṣe? A rí pé ẹ̀mí Ọlọ́run ó fẹsẹ̀ wa múlẹ̀ ní Bíbélì pé ìbùkàrà ó jẹ́ bíbu àkàrà, àpè ní Lord's Supper, ó jalè Olúwa, ó jẹ́ ìbùkàrà. Ìgbà wo ni wọ́n ń ṣe? A rí àpẹẹrẹ pé Ìṣe Àpọ́sítélì orí 20 ẹsẹ̀ 7, yẹ ká gbọ́n tí Bíbélì wí sọ fún wa pé ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀, nígbà táwọn ọmọ yìí péjọ láti bu àkàrà, Pọ́ọ̀lù sì wàásù fún wọn, ó sì fa ọ̀rọ̀ rẹ̀ gùn títí di àárín ọ̀gànjọ́. Ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ òun làwọn kírísítẹ́nì ń péjọpọ̀ láti bu àkàrà. Ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ tó bá bá àwọn kírísítẹ́nì láyé, ó ní wọ́n ń péjọpọ̀ láti bu àkàrà. Wọn ò ṣe ní ìgbà mìíràn, wọn ò ṣe lẹ́ni other day, bí kò ṣe ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ tí ń ṣe every Sunday. Ó ní àwọn kírísítẹ́nì ń péjọpọ̀ láti bu àkàrà. Ọ̀kan lára àwọn ìsìn tí a rí nínú Bíbélì nìyí, tó jẹ́ ìsìn tí Kristi pa láṣẹ tá a sì rí àpẹẹrẹ rẹ̀ lọ́wọ́ àwọn àpọ́sítélì. Báwo ni ìbùkàrà ṣe jẹ́? A rí pé kí Kristi tó kú ló gbé àsè yìí lélẹ̀ pé kí àwọn èèyàn kó máa ṣe ní ìrántí òun. Kí làwọn nǹkan tó fi ṣe? A sọ fún wa pé ó fi àkàrà ìwú ṣe, ó sì fi èso àjàrà ṣe. Ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ tó bá bá àwọn kírísítẹ́nì láyé, ó ní wọ́n péjọpọ̀ láti ṣe. Àdúrà wa sí Ọlọ́run ni pé ẹ jẹ́ ká máa tẹ̀síwájú láti máa bá wa lọ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí. Ìdánilẹ́kọ̀ọ́ yìí ń tẹ̀síwájú, àkókò wa ó ti lọ. A fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá pé ẹ jẹ́ ká jọ máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Ọlọ́run yóò fi ìmọ̀ ọ̀rọ̀ rẹ̀ yé wa. Ẹnikẹ́ni tẹ́ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. Màá tún nọ́mbà náà pè 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà Ọlọ́run kí ó máa bá wa gbé lórúkọ Jésù Kristi. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.